Allah ní jẹ́ sọ fún yín ẹ̀yin èèyàn mo mọ̀ yín Allah ní mo mọ̀ yín dáadáa. Man ya'budullah ala harifin. Allah ní ẹlòmíì ọmọ kírun nítorí pé ń wà nǹkankan. Fa in asabahu khairu. Allah ní tí mo bá rárá dẹ̀ gbádùn kékeré kan sí. Itima nabi. Yẹ wàá dúró báyìí kí àwa ní. Wa in asabatihu fitnatun. Allah tó bá tún wá wù mí mo tún lè fi àgbákò mi kí n tún fi kàn. Inqalaba ala waji. Moral lesson tí ń bẹ láàrin yìí Shehu Bagawi ẹ kó bẹ́ẹ̀. Moral lesson tí mo fẹ́ wí fún yín bẹ̀yìn ni pé wa minan nasi ma ya'budullaha ala harfin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wabiballo sambo akata unsuri ismati lillahi gaythun wajida wabishaykhil abqari lijibizi adamu lihimulaki aw kutubi wa mawridu dhamani babu li'arifi fakhuruna fil ilmi dhulbari tama kumbi meykudi wala tusifir bihi sabatu li ashkhasi ya rabba sama waryam shaykhi shu'aib al-muhsini najlu abdil qadiri tibul mala baba olówó Rabbal alamin baba olówó Rabbal alamin baba olówó Rabbal alamin sidi ugufurana bijayil muntaqa wa salatullahi liliyadil bashiri man jarati fi falaki shamusudua Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run kún mẹ́kúdí. Ọlọ́run kún mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Àbọ̀rá ìyanu mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Àbùsù mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Àbùmẹ́rìyàmù mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Àbù Ádámù mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Àbù Àìṣà mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Olúwa Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run kún mẹ́kúdí. Ọlọ́run kún mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run kún mẹ́kúdí. Olúwa Ọlọ́run kún mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Ọlọ́run sọ mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Abalakata mudafiro. Ọlọ́run sọ mẹ́kúdí. Bismillahil ilafi. Bismillahir rahmanir rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ولقد كرمنا بني آدم. ولقد
كون بني آدم وحملناهم في البر والبحر وعملناه في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناه من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وفضلناه على كثير ممن خلقنا تفضيلا. mo kí Ọlọ́run Allahu akbar. mo wá ya Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. mo darí kíkí àti kíkí sọ́dọ̀ ẹni tí Ọlọ́run kí tó tó kí hafizakumullahu. bàbá wa gba ọba ìlú Ìlọrin sheikhu sheikhu sheikhu. wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi billah. al-aliyyil azim. ẹ kú gbogbo ìgbà wa bikum 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 qad wajadna al-khayra. kí ni Al-Bagawi ní tó lè fi gbé ọlá yín wá sáàyè yìí bikum qad wajadna al-khayra. amẹ́yìn ò kí ń wo nǹkan kan tó ju Al-Qur'ani lọ wa fakharan wa izzan wa tirama. ẹ wàá gbé iyì yín bó ti tóbi tó ọlá yín bó ti tóbi tó ẹ wàá fi dá iyì fọ́mọlàkejì bima dibo talẹ́ni náà tí mò ń wí bima dibo nalalikulu fọdila. àfa àgbàṣẹ́wò Álímì bima dibo nalalikulu fọdila. irú tí yín mo rírí àsọlọ́run a máa torí èèyàn 1 trillion yóò sì gbé ọlá fún èèyàn kan ṣoṣo láti fi máa gbé ọlá òun fún gbogbo èèyàn kọ̀ọ̀kan ni. bima dibo ọlọ́njọ́ dá fáwọn tó bí yín. nalalikulu fọdila. bàbá Yakuba ani kuli Ìlọrin padà sí bímọ dìbò bima dibo nalalikulu fọdila. bàbá Amadibo ti bàbá Ṣẹ́wò Álímì bima dibo bàbá Amadibo yẹn fẹ́ kéèyàn ó kí àwọn bàbá mi àgbájá sí ni máa wí nso. nalalikulu fọdila. alibarika yín làwa fi rí báyìí ani kuli Ìlọrin walimakọọmọ. bí ọba sẹ́yìn ni bó nílùú Ìlọrin ọba ṣe rí bila ọjọ́ farabalẹ̀ ọjọ́ eré Ìlọrin kéré àmọ́ Ìlọrin padà ju àwọn ìlú tó bá lọ. bila firiyati mẹ́dìbò samusun. Olùṣèwà Álímì òun náà ni gbogbo àfa tó jókòó láàyè yìí. bila firiyati bí ọba Ṣẹ́wà Álímì ni alibarika Ṣẹ́wà Álímì ọ̀fẹ́ ọkọ̀ gbogbo ntọ́ bá jẹ́ láàyè rẹ nílùú rẹ ìlú Ìlọrin làfà rẹ táwa nílùú Ìlọrin náà Ṣẹ́wà Álímì ni. bila
fìrìyàtì mẹ́dìbò sàmùsùn. bàbá amadibo lẹ́ẹ̀kan tá a dé bàbá ní kí ló dé tẹ gbé ajá náà sì wá kí mi. bìlà fìrìyàtì bọ́lá yín ti wúwo tó bọ́lá yín ti pọ̀ tó ẹ máa ń kọyìn àwọn àfa sọ́tọ̀. mẹ́dìbò sàmùsùn. bàbá amadibo kò ní kùbì kan tá yóò ní hà ibi tọrọ wọn kù sí ni kò ní kù fún yín bẹ́ẹ̀ láíláí. bihi ne lakulu liwa izina. alibagawi ti ń ṣe ìjìnlá lọ́dọọdún tọdún yìí yàtọ̀ bàbá ọba lù lọrin kéèyàn ó gbéṣẹ́ wàhálì mi wá sáyé kan. bihuri mẹ́tì zulikọ́ri ní ìnínẹ́rìjù. ọlọ́run wọlé bàbá tó sẹ̀yìn ilẹ̀ òun bàbá àlùbáríkà tí máa tún gbogbo nǹkan ṣe. nẹ́rìjù limẹ́dìbò. àwọn la fi bẹ́ lọ́hùn fún yín àwọn tó bí yín náà lèyàn lè fi bẹ́ lọ́hùn fún yín tádùn àwọn ò fi tètè gbà torí wọ́n tún tọ́ bàjẹ́ ṣe púpọ̀. nẹ́rìjù limẹ́dìbò mi rọ̀ bí sàlámà. àlàáfíà tí ò ní níye tí ò ní ní àlà ọlọ́run bá a ṣe fún bàbá amadibo. wàhùrì mẹ́tì hàn. ní tìtorí àsìkò Fisakumullah. èyí tí mo wí ohun bàbá yìí fẹ́ kí n wí àmọ́ túláàsì ni fún wa ká wí gbogbo ibi tí wọ́n bá ti ṣe ọ́ lóore láyé máa pariwo wọn káàkiri. bàbá mi àgbà jánásì gbogbo ìlú Ìlọrin ṣéhù. máa wí pé wí. wàkọ̀tì húnnẹ́sì. bẹ́ẹ̀ ni. wàkọ̀tì húnnẹ́sì àlàun mẹ́rìàbá ń bí kùn mú. bàbá jánásì àgbà là ń wí òun ni. wàkọ̀tì húnnẹ́sì àlàun mẹ́rìàbá ń bí kùn mú. bàbá jánásì ẹ̀ ní ṣubú láéláé. wàkọ̀tì húnnẹ́sì. ajánásì ti ṣe wàhálì mi ẹ dákun ẹ gbà ń pariwo ṣéwù. wàkọ̀tì húnnẹ́sì àlàun mẹ́rìàbá ń bí kùn mú. má bọ̀. nuhibukun wa nege irumu katimi. bàbá jánásì ìfẹ́ yín tí ń bẹ lọ́kàn wa nuhibukun wa nege irumu katimi àrí gbé pamọ́. nuhibukun wa nege irumu katimi. ọlọ́run wọlé àwọn tí wọ́n sẹ̀yìn ilẹ̀ ọlọ́run wọlé aṣẹ́wó alimi wájú ọlọ́run bàbá jánásì lérí ipò tẹ́ wà yìí ẹ lò kọjá 150 years níbẹ̀. wà ní sí alúlọ́ àtúlàlẹ́ umuri wa ní àmì. ẹ̀mí gígùn àtàláfíà tí ó kun àláfíà tó pọ̀ ọlọ́run bá wa tó fún yín. lákùnjẹ́mi abijá inú ni wálé kọ́lá mi. mo kí bàbá mi Professor Albari Fisahullah. bàbá mufasiru àgbà ní gbogbo Ìbàdàn lọ́dún tó lọ mo pè yín lórúkọ kan Sheikh Al-Alili Fisahullah. bàbá mi àgbà ọlá arúgbó Fisahullah. lọ́dún tó lọ mo pe bàbá yìí lórúkọ kan àwọn èèyàn wá bá mi pé kí ló dé tí mo fi pè wọ́n lórúkọ náà mo ní mi ìfiyín wé nǹkan kan tó ju arákùnrin kan tán pè ní agorísìnì lọ. Jadadallahu sihatakum. àfàgbà kan ní òun lọ́kọ tíra kan tán pè ní alihisabu alijaburu alimakobala. Fisakumullah. ẹni tá à ń wí yìí òun ló introduce algebra sínú mathematics. Allah. ẹni náà ni mo fi yín wé bàbá Alibari bẹ́ẹ̀yàn bá tú wọn bẹ́ẹ̀yàn bá súnmọ́ wọn ẹ mọ̀ pé kéwú gangan nù. Allah. mo fi bàbá Amadibo mo fi bàbá mi àgbà jánásì mo fi wọ́n kíyìn olúwa kó kíyìn ju báwo ti kíyìn lọ. Àmín. mo kí Sheikh Al-Alili Hafizahullahu. ó ti pẹ́ nígbà táwa Markaz lágége nínú kíláàsì wa àwọn àlílì kọjá 1 to 5. Ilimul Khalili. ó ti pẹ́ ìmọ̀ náà ti pẹ́. Ilimul Khalili. Rahmatullahi alayhi. látìgbà tá a ti wà nílé kéwòn ní afáwọn àlílì ti kọtíra. Ilimul Khalili. kódà àfọ̀ tí jáde sànà rọ́bìà ìdádí tí wọ́n ti ń kọtíra. Rahmatullahi alayhi. ọlọ́run níjó burú fún yín láéláé. Àmín. mo kí àfọ̀ ọmọ àfà ìmáàmù nílé ìmáàmù níta
àfáà olúwa lọ́gbọ́n Sheikh Abdul-Lateef baba Yakuba Hafizahullahu. wòye ìjọ kan lásìsìn àwa ń Jẹ̀bú lọ́dún níbi tí wọ́n ti sẹ̀yìn ilẹ̀ táwa sì wá sí ń bẹ̀. Ìjẹ̀bú ìṣàrà bẹ́ẹ̀ ni wí. Bàbá Yakuba. Baba Yakuba nù ìmáàmù nílé ìmáàmù níta ọlá pé ẹ ti jẹ ìmáàmù níbi tí wọ́n ti bí yín ẹ ti di ìmáàmù láti inú oyún ni ò jẹ́ ẹ máa jà sí ìmáàmù níta. Bàbá Yakuba sulitanu lianemi. Kíkì jù báwọn lọ nítorí àsìkò ọjọ́ ti lọ mo kí bàbá mi àgbọ̀lá arúgbó mo kí Sheikh Abubakar Bature mo kí àfáà wa àgbà níkọ̀rọ̀ mo kí bàbá ìmáàmù àgbà ní gbogbo ìlú tá a wà yìí Ọlọ́run ní jẹ́ ó burú fún yín láéláé. Àmín. Mo kí bàbá wa tí wọ́n jókòó tì wọ́n mo kí Sheikh Abdul Kabir bàbá mínísítà ẹ má bínú mo palẹ̀ mọ́ kíkí yín àmọ́jọ́ ti lọ mo kí bàbá Balógun mo kí Sheikh Alikali mo kí bàbá wa ìmáàmù ní Ọlọ́jẹ́ mo wá kí Asọ̀láhí mo kí Sheikh Bagawi bàbá lówó rẹ̀ ní màá padà sí aburú mo kí Inda Atani ibo ni wọ́n jókòó sí ẹ mọ̀ wà dáadáa Sheikh Ridwan. Naam ní títorí àsìkò Sheikh Bagawi Hafizahullahu. ẹ kú iṣẹ́ amẹ́ni tí ó bá ṣe kò ní jẹ o. Allah. Àyà kan náà ni mo fẹ́ tú tí fi ju máikrófóònù lẹ̀ tó rọ́jọ́ ti lọ. Alikali bá lọ́nu Suratul Baqara àyà 214 kí lọ́lọ́run wí wọ́n ní afa hasibuta àbíbò ló ti wí. Am hasibtum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u wasulzilu hatta yaqula rasulu walladhina ma'ahu mata nasrullahi. Allahu akbar. Ala inna nasrullahi qarib. Sheikh Bagawi Am hasibtum. òní làwọn èèyàn ó wo àyà Al-Qur'ani mo fẹ́ tú fún yín. Am hasibtum an tadkhulul jannata. Kálukú náà fẹ́ dájọ́ lẹ̀ pé bí bàbá ń Baga ti ṣe kán gbọ́ bàálù lọ ni wá èmi náà fẹ́ ṣe é bẹ́ẹ̀. Am hasibtum an tadkhulul jannata walam. Mafagun Hafizakumullah. Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ ó ní ama asibutu an tadkhulul jannata ó ní sẹ́mọ̀ rò pé yìí náà fẹ́ wọnú gbádùn ni. Walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. Ẹ bèrè lọ́wọ́ Al-Bagawi masalulẹ̀ sí kàláwó mi ń kọ́ bùlìkún irun tẹ́ ti pass through challenges tẹ́ pàdé lójú ọ̀nà tẹ́ wáyé tó ní fìrí báyìí lónìí. Masatihumul ba'sa'u. Masatihumul ba'sa ẹ̀yin nìkan lẹ lè júwe pé ebi pa yín Wad-dharra'u. wọ́n dìtẹ̀ yín wọ́n lẹ̀ yín lóko wọ́n pè yín lóko tí kì í ṣe tiyín masatihumul ba'sa. Masatihumul ba'sa'u wad-dharra'u wasulzilu. Wàdọ́rà dédé ìnira tẹ́ rí ẹ̀yin nìkan lẹ lè sọ o. Wasulzilu. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. ìjírá mẹ́ta lànàbì ṣe. Hafizakumullahu. Ìjírá àkọ́kọ́ ìgbà tá ànábì kú ní Mákà tó lọ sí Tọ́ìf onímọ̀fẹ́ rí létí mọ́rọ̀ Al-Bagawi lẹ́nì Al-hijratu. mọ́fà nítorí Ọlọ́run. Ìgbà tá ànábì kú Mákà lákọ́kọ́ tó lọ sí Tọ́ìf àwọn kan ní 21 days ló lò ń bẹ̀. Àmọ́gbà tó dé Tọ́ìf dédé àgbákò tá ànábì bá pàdé ń bẹ̀ ọ wá wò pé kọ́dà Mákà tá náà ti ń fara ni wá àpàdé eléyìí. Masatihumul ba'sa'u. Ẹlẹ́ẹ̀kejì lèyí tí ànábì rán Jáfárù lọ sí Habasha. Masatihumul ba'sa'u. Àbá masatihumul ba'sa'u wad-dharra'u dédé ìnira tẹ́ ẹ bá pàdé tó ní fìrí báyìí lónìí ẹ̀yin nìkan lẹ́ni sọ o.
wàsúlìsìlù. ẹ mọ èyí tẹ ẹ bá pàdé lójú oorun ká tó ní tójú ayé. àtàyẹkùlà wàsúlù wàlẹ́sì nàmáwù. níjọ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ tí mọ̀ pé rìsọ́ọ̀tì tí ó mú jáde ní àwọn tí wọ́n tẹ̀lé yín jọ́ náà ó ní tí wọ́n mọ̀ wípé mata nasirulayi. ó ní ìgbà wo ni ó tó jẹ ìgbà wo ni ó tó gbé fọ́tò tí ó rí báyìí bó ni ìtìrí yìí wá. aláìnana sirọ̀la ìkọ̀rí bẹ̀. ọlọ́run ti bá yín fèsì o wá padà lọ́nu Suratul Ankabuti kí lọ́lọ́run wí ó ní alif lam mim. àsìbánisọ ayọ̀tẹ̀wọ̀kú ayẹ̀kùlù àmàna wàhùn láyò fútanú náà ayẹ̀kùlù àmàna wàhùn láyò fútanú náà. ẹ̀fà Bagawi ilẹ̀ ẹjọ́ sunkún. alifulamimu. ọlọ́lẹ́mì nìkan ni mo mọ̀ tí mo gbà lérò pẹ̀lú aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí. àsìbánẹ́sù. àwọn èèyàn mọ̀ rò pé ayutiraku anyakulu amana. ẹlòmíràn rò pé tóun bá ti dá lè kéwúlẹ̀ àwọn àlẹ́ àlílí náà lè ròyìn. ayutiraku anyakulu amana. ike mo dá lè kéwúlẹ̀ ọlọ́run mo gbé ó sì máa dùn lẹ́ẹ̀kan náà. wàhùnlá yufutanu. àfa tí ń kọ́ máa ń kéwú àfa alásàlátù òun nìkan ní ọmọjọ́ tó jáde kú òǹlé kò ní ju bàtà méjì lọ o ẹyọ kan tó ní ìwọ̀n ó sì já lójú ọ̀nà yóò tó wọ̀ míì kó tó dé di mọ́tò omi ò tó ti já. àsìbánẹ́ sọ́yọ́tọ̀kù ẹ̀yẹ́kùlù àmàna wàhùnlá yufutanu náà ẹ̀yẹ́kùlù àmàna wàhùn láàyò fútanú wàlàkọ́dí. mo ti dàáfà ayẹkùlù àmánà kẹ bá sọ kí a nígbà tá a ti nígbàgbọ́ nínú ọlọ́run wàhùn láàyò fútanú. wàhùn láàyò fútanú nẹ. ẹni tí ó jẹ́ àfa láyé láàfà gangan o yàtọ̀ sálùfà o wàláhì yọ wá gàrí tí ó mutì irú rẹ̀ ti ṣẹlẹ̀ sálì Bagawi lójú ọmọ sunkún. àyẹ̀kúlù àmàna. ọlọ́ni ẹjẹ́ sọ fún yẹn má rò pé torí pé ẹ ti jẹ́ àfa àwa ní dán yín wò. wàlàkọ́dí fatanna alladhina min qablihim. sèmọ́sàdúrà fún yín pé Ọlọ́run ó jẹ́rìí bí ṣé ká Ádámù ẹ̀ ń sàmí. làkọ́dí fatanna alladhina min qablihim. babalágége wọ́n ti tó. rahimahullah. baba anímọ̀sìngbà bí wọ́n ti tó baba alágbàjì bí wọ́n ti tó ojú wọn pàdé tí wọn ò lè sọ fún ọmọlàkejì. wàlàkọ́dí fatanna alladhina min qablihim. kí ni ṣe wá àfa ọta mọ́tò tó ń lò ọwọ́ sọ́la rẹ di pé orí ibú bá ọ kò túmọ̀ sórí ibú tó bá jà àfa gidi ìdánwò Ọlọ́run ló déhùn. wàlàkọ́dí fatanna alladhina min qablihim. Ànábì Musa aleyhi salam. ó ti dà nábì tán tó ti di gbogbo nǹkan tán ó tún wá gúrò pé ẹnìkan tó ń bẹ́ ń bì kan tó wúwo. ìyẹn wá sọ fún pé ńgbà tó dé pé ó ní innaka lan tastati'a ma'iya sabran wa kayfa tasbiru. ma lam tu'ti bihi khubran ó wá ní qala satajiduni insha Allahu sabiran wala asi lakamura. gbogbo wọn tó lówó ra fìlà tán pé ọ láàfà. wàlàkọ́dí fatanna. àwọn kan bẹ ó ti lè já àfà kí wọ́n mọ̀ pé ọ láàfà kí wọ́n mọ̀ pé ọ ń ṣéwù gbà pé àwọn kan bẹ tán sì lè bá o wí. wàlàkọ́dí fatanna alladhina min qablihim. nígbà wí gidi. wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibina. gbogbo èèyàn lè yẹn lè parọ́ fún Ọlọ́run ò ṣe parọ́ fún Ọlọ́run ni wala ya'lamanna Allahu alladhina sadaqu Ọlọ́run ni mo mọ lóòótọ́ nù yín ìwà àfà tó ń sá àfà. ẹlòmíín bẹ kọ́ ma fi sẹ́mi kọ́ ma fi tán yàn ó kórìíre bọ́ ojú kọ́ ma pè ọ́ láàfà lọ kó sì ma fi tán ọmọ làkejì. wala ya'lamanna Allahu Ọlọ́run ni mo mọ̀ nù yín ta ló lóòótọ́ nù yín. alladhina sadaqu. tàlẹ́ni tí ń jíṣẹ́ mi Ọlọ́run lódodo bíi Ṣéhù ní Bágáwí. wala ya'lamanna al-kadhibina. Ọlọ́run ni mo mọ̀ kúrọ́ nù yín wá kó ń bẹ̀ padà sínú Suratul Hajj àyà kọ̀ọ̀kanlá kí lọ́lọ́run wí ń bẹ̀. wa minan nasi man ya'budullaha ala harfin. ẹ má jẹ́ tàn yín wá sí tèmi ó le tó bá dijọ́ mi má pè mí. wa minan nasi bí wo pè mí ẹlòmíì ó pè mí. man ya'budullaha ala harfin. Ọlọ́run ní jẹ́ sọ fún yín ẹ̀yin èèyàn mo mọ̀ yín Ọlọ́run ní mo mọ̀ yín dáadáa. man ya'budullaha ala harfin. Ọlọ́run ní ẹlòmíì ọmọ kírun nítorí pé ń wà nǹkan kan.
fàyín asọ́bàwù khairu. ọlọ́ni tí mo bá rárá dẹ̀gbádùn kékeré kan sí. ìtìmá nàbí. yẹ wàá dúró báyìí kí àwa ni. wàyín asọ́bà tí wù fìtínà tún. ọ̀nà tó bá tún wá wù mí mo tún lè fi àgbákò mi kí n tún fi kàn. nkọlábà aláwájí. moral lesson tí ń bẹ láàrin yìí Shehu Bagawi ẹ kó bẹ́ẹ̀. moral lesson tí mo fẹ́ wí fún yín bẹ̀yìn ni pé wa minan nasi ma ya'budullaha ala arfin. fàyín asọ́bàwù khairu. farabalẹ̀ fàyín asọ́bàwù khairun fọ́tò tó ní gbé wá fún yín kò túmọ̀ sí kó ti dáa tán o. ìní asọ́bàwù khairu. ẹ bá ti fọkàn balẹ̀ kí èmi tí mo gbé bàbá má dìbò wa tí mo gbá jálá sí ìlú Ìlọrin wa. ìní asọ́bàwù khairu ìtìmá nàbí. ọlọ́ni ẹ má dúró pọ̀ ti dáa tán yányá. fàyín asọ́bà tí wù fìtínà tún. Shehu Daud Abdulmajid afanla wà sínú ọlọ́sẹ̀ Ìlọrin wọ́n sì ń bọ̀ wọ́n lásídẹ̀ẹ̀tì ìyàwó kú àwọn náà kán lẹ́sẹ̀. fàyín asọ́bà tí wù fìtínà. ọlọ́ni tó bá tún wù mí mo tún lè dán yín wò ẹ pèdé ń jọ mi ẹ̀ nílé jọ èèyàn mélòó kan lọ. nkọlábà aláwájí. khasira dúníyà wà ní. farabalẹ̀ khasira dúníyà. bó ti wí ohun àwọn àfáà ni wọ́n pọ̀ ń kalẹ̀ bó ti dáa tó yìí láì fi bẹ̀lẹ̀ lórí ọmọ ọ̀sọ́. Hafizakumullah. torí pé amusa méjì lọ́wọ́ Hafizakumullah. amusatu likọ́ tí wọ́n ń bẹ amusatu liwasilu náà ń bẹ. fàyín ní aṣọ ọba tí wọ́n ká irun ni tí máa anabihi wà yín. asọ́bà tí wù fìtínà tún. nkọlábà aláwájí. tó bá dé ẹ má lọ báyìí ọlọ́sùn kankan o kò sẹ́ni tọ́lọ́wọ́ ò lè dánwò. ẹ má pè ya olóòsà kankan wọ́n rí wa fíìn túláàsì ni. sẹ́bẹ̀ lomi gbé Al-Qur'ani lẹ̀ ó sì lọ́ọ́ bá wọn. tí n tó ṣe pé ètò ìgbẹ́nu Al-Qur'ani ó ju gbogbo nǹkan gbé lọ́wọ́ lọ. fi shifahu lamuyakulidawahu. Al-Qur'ani yìí ló lè wòyàn sàn. lamuyakulidawahu. má sọ pé oògùn mọ́ ìwà àfa má polówó oògùn mọ́ sọ̀fẹ́ láti bọ̀ tán ni. liana dawaha. jẹjúwe fọ oògùn torí tán pariwo káàkiri yẹn. kọ́dí yasifi. wà wakọ́dílà yasifi. 50-50 ni o lè ṣe kọjá sí pé ìyàtọ̀ tewé fún ọ̀hún ṣe nǹkan oṣù lọ́wọ́ kan gbégbékúgbélé ọlọ́wọ́ ni. wà á mẹ́lìkúránù. Al-Qur'ani tẹ jòkótì tó ní fìrí báyìí lónìí. fàwùwà sífà wùlìkùlì dáhì. kò sí ní Al-Qur'ani ò lè yanjú bọ́ọ̀ bá mà lọ́ọ̀ mà. wọ́n bá rọ̀ wùmí kùlìbùtìláyì. Al-Qur'ani tó ṣe pé ẹni tó ti tó 90 years lóbìnrin tí Al-Qur'ani sì dá padà pé kó bímọ kó ń bẹ́ẹ̀ bí tí mo fẹ́ fi kọ́ sí lọ́nu Suratul Fatiri. àfisọkùnmọ́lọ́wù ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. Al-Bagawi. ثم أورثنا الكتاب الذين اصطفينا min ibadina. àwọn tó bí yín Al-Bagawi mo fẹ́ fi kọ́ sínú àwọn tó bí yín gan mọ̀ pé bí ó ti rí fún yín ni. sọma ọ̀rọ̀túnálì kìtàbà. ẹ jáwọ́ yẹn látara Ànábì Yusufu táwọn ọmọ ìyá rẹ̀ sọ pé kọ́lu àìnáka yú àbíbo ló ti wí. wà kọ́lu. àǹtà kọ́ ló wí. làhínàkà. láǹtà Yusufu. قالوا أنا يوسف قال أنا يوسف قد من الله علينا وهذا كي قد من الله علينا إنه من يتقي ويصبر. òní farabalẹ̀ òní lẹ́nu mi ọmọ sì yẹn mo pé ìwé mímọ́ kan kéwù gbé fún èmi mọ́ kan kéwù kò kéwù mi bó ti mọ kéwù tó kò kéwù mi tójú kéwù mi lọ. Ya akhi. èmi mọ́ kọ èyí tó fẹ́ jálẹ̀ sí yìí. Qad manna Allahu alayna. wọ́n ní kò gbé fún tájù padà gbá tájù. ẹ pariwo sẹ́wù. wàhálà kí qad manna Allahu alayna qad manna Allahu alayna. bọ́ọ̀nì torí yìí bó ti rí fún Shehu Bagawi àwọn mi ò mọ̀ sí mú pé àbí ìyá alágbájá ṣé àṣìṣì tí wọ́n bí lè kíní kọ́ yìí ni. Qala ana Yusuf. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ Ànábì Yusufu bẹ́ẹ̀ pé anta Yusuf
ǹjẹ́ wọ́n kọ́ ni Yusufu ni. Qala ana Yusuf. ó ní bẹ́ẹ̀ ni èmi ni Yusufu. Wa hadha aki. wàhásà àkì ọmọ ìyá mi Buniaminu ni. Qad manna Allahu alayna. ó ní ìjọ tẹ pílánì ẹ̀yọ́ ọmọ ìyá lè yá mi ìjọ tẹ pílánì pé kẹ lọ jù mí síbi kan àwítìrà uhu àlìdọ́nyá lulakun wájú àbíkùn. watakunu min ba'di qawman salihin. watakunu min ba'di qawman salihin. ó ti dé báyìí o Alibagawi ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ farabalẹ̀ ọjọ́ ti lọ. wà á ń sílì ìláyì ṣẹ́yìnkà Adam àwọn nílùú ti lọ ni. Adam bẹ alali mẹkọ tí ibùtí sàmẹ. àwọn ọmọ ní Kùránì kí bàbá ní nam gbogbo ẹ̀yin òbí ọmọ táwọn ọmọ yín kálukú Kùránì lónìí tí wọ́n parí. mo fẹ́ tí ẹ mọ bóòlù Al-Kùránì ti tó bàbá ọba lù lọrin lánìkáwì. Ṣéyìkù. àyà kan náà mo fẹ́ fi ṣe wáàsí fún wọn pé wàláwọ̀ anna Qur'anan suyirat bihil jibalu aw qutti'at bihil ardu. aw kullima bil mauta. balilillahil amru jami'a. balilillahil amru jami'a. Sheikh Al-Alili. ولو أن قرآنا سيرت به الجبال. gbogbo ẹ̀yin òbí táwọn ọmọ yín kí Al-Kùránì ẹ má jẹ́ wọ́n gbé Kùránì délé kẹ́ gbé sábẹ́ kápẹ́tì yín tán bá délé torí pé Al-Kùránì yẹ jẹ́ júwe ẹ̀ fún yín. سيرت به الجبال. wàláì bá ti wà yín wọ́n lè fa Al-Kùránì gbé òkèèrè. أو قطعت به الأرض. Al-Kùránì tí ń bẹ lọ́wọ́ wọn tán kéyìí أو قطعت به الأرض wọ́n lè fi dá ilẹ̀ tó bá lu wọ́n lè fi dá kọjá. أو كلم به الموتى. أو كلم به الموتى. bọ́ọ̀bá mọ lọ mọ́ أو كلم به الموتى Al-Kùránì tán gbé dání wọ́n lè fi bá òkú sọ̀rọ̀. بل لله الأمر جميعا. ibi ẹ bá gbé